dáná máa bẹ̀rẹ̀ àwọn gan ti ẹ̀ mọ̀ bóyá wà lóni tí ó bẹ̀rẹ̀ Ramadan aṣáǹfẹ̀rẹ̀ náà ni ọlọ́run tí wọ́n kọ́ àwọn akọni tó bẹ̀rẹ̀ Ramadan àtúntò Ramadan sí mẹ́ta adínmẹ́wàá àkọ́kọ́ adínmẹ́wàá tẹ̀lé adínmẹ́wàá tìgbẹ̀yìn àtúntò ọlọ́run àwọn àtúbẹ̀rẹ̀ Ramadan yìí o ọlọ́run jẹ́ ká tó wí tẹ́sí ní end of Ramadan ọlọ́run tó gbà fún wa ẹ̀jẹ̀ tó kọ́kọ́ fọlọ́ wa èní pẹ̀lú ìyọ̀dá ọlọ́run ó ní àwẹ̀ òdì 20 tí a mọ̀ sí ogún òru èní yìí ó náà ní òru 21 ní àsìkò bá sí àmọ́ wá láyé látò ìkọ́dé ọlọ́run kó bá sí kú gẹ̀ẹ́. Insha Allah bíkúdá sí ta'ala a máa continue tafsir wa láti ibi tí a bá dé nínú Suratul Mu'minun. First of all, I would like to invite the ITV, the chief host, which is Imam of the Masjid, Imam Abdulrahman Adesina. Kẹ́kọ̀ọ́ bákan náà àwọn àlejò wa pàtàkì tí wọ́n wá láti Nàìjíríà àwọn ni wọ́n máa bá wa tukọ̀ tẹ̀síìrì náà lọ ní èní àti ń retí wọn àti fẹ́ gbọ́ wọn àwọn adúpẹ́ fọlọ́n pé ọlọ́run wá ṣe lọ́rùn bẹ́ẹ̀ pé àwọn àti wọn náà ní àjọmọ̀ wà ní èní àwọn àfa àwọn náà ní a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn àfa àwọn láti Nàìjíríà from Ìlọrin Kwara State. Ustaz proceed to Ibadan. He studied in Ibadan. He studied in Lagos before he later went to King Saud University in Saudi Arabia, where he has bachelor degree education in fiqh wa usul. Kabirullah. Àfáwa wọ́n jẹ́ ọ̀kan náà àwọn àfáwa láti Ìlọrin, ọmọ bíbí ìlú Ìlọrin ni wọ́n sì kẹ́kọ̀ọ́ káàkiri ní orílẹ̀-èdè Nàìjíríà náà. Wọ́n bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wọn láti ìlú Ìlọrin, wọ́n kẹ́kọ̀ọ́ ní ìlú Ìbàdàn, wọ́n tún kọ́ ẹ̀kọ́ náà ní ìlú Èkó. Wọ́n tó di pé wọ́n tún wá lọ sí ìlú Saudi láti lọ lè kọ́ ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀sìn. Ìbẹ̀rẹ̀ tó wá gba degree ní University of South. Ẹgbẹ́ ọlọ́run bá tún ní. Àwọn náà sì tún ní ìmáàmù àgbà fún mọ́ṣáláṣí Darul Naim èyí tí ó wà ní Èkó. Àwọn náà tún ní alákòóso àti olùdarí àgbà Darul Naim International School bákan náà ní Èkó. Àwọn náà tún ní olùdarí àti alákòóso àgbà gbogbo tí ń jẹ́ Darul Naim Islamic Organization. Ẹgbẹ́ ọlọ́run bá tún ní. Àfáwọn náà ni a fi ti ọ̀wọ̀ àti àpọ́nlé àti dárúkọ wọn Al-Ustaz Al-Imam Abdulmajid Imran Eleha. Kabirullah àti ọ̀tọ̀ dárúkọ kí wọ́n mọ̀ wá sí orí hajj láti wá bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀. Ahlan wa sahlan wa marhaban. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. لتعلموا أوليكم بأنكم
جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله من النار. الحمد لله. نترى إكرام وإكرام وأسواج وأوغاوا أن تموا بارسوا النبي محمد. إكرام وإكرام تياتروا النبي الله جبار عليه. وبا الصحابة عليه. وبا ومطبات الوقت kọlọ̀ jọ ka àwa náà kọlọ̀ mọ̀ bọ́ba ẹ̀kẹ́ ọlọ́kùsí àwa náà lẹ́yìn rí iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ rí ìní rí ìṣesí rí ìtẹ̀yìn fi jẹ́ ní rí ọlọ́kùnrin ọwọ́ lọ́rùn gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa náà ìkẹ́gẹ́ ọlọ́jọ́ ka àwọn náà lópin ìgbà tí àwọn náà bá ń wà lórí dáadáa àti déédéé ọlọ́run á jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ títí lọ́jọ́ ẹ̀san gbogbo ẹni tí ẹ ń gbọ́ mi tẹ́jọ́ mẹ́yà mi ní Islam èyí tí ó jẹ́ àkọ́kọ́ ọ̀rọ̀ ni pé ẹ lọ ní bàmàdájú pé ìdí ìṣòdodo ọ̀rọ̀ òní tẹ́ra ọlọ́run ìmọ̀nà tí ọ̀wá nílẹ̀ láíláí òní súnà Nábì wa Muhammad lẹ́yìn méjèèjì ni ihun tí mo táwọn èèyàn bá pè lẹ́sìn tí ọ̀wá fi lè lẹ́yìn inú tíra ọlọ́run àbí kọ̀ lẹ́yìn inú súnà Nábì wa Muhammad ìdí ṣẹ̀yà fúláàbù pẹ̀lú ẹ̀kọ́ ní bídà gbogbo bídà wá ní àná ní gbogbo àná wá ní kò síbi kan tí ó rìsọ́ọ̀tì sí tó juná ọlọ́run ọba àlejò ọlá ọlọ́kọ́ làwọn ẹbí náà nígbà tó máa bá sẹ́lọ́ á sí àdúrà orí èyí tí àwọn tó ṣe wá lè máa ń ṣe fún ọlọ́mọba wa pa náà lẹ́bọ rẹ ọlọ́mọba wa pa ẹbọ náà rẹ ọlọ́mọba rẹ bí díà ṣètánì lẹ ọlọ́mọba bí súnà lẹ́bọ wa fún ọ̀gá oníṣẹ́ wà ń bẹ̀ yìí tí òní bá fi ní ohun tá a wà yìí níbẹ̀ yìí ohun tó nítọ́yọ̀ yìí tó bá fi ní wọ̀ abọ́ sí ìgbésí ayé tuntun abọ́ sí àsìkò tuntun bí ohun tó ní bá wọ̀ ní ọmọ ajá sí Ramadan oṣù 20 bí òun bá fi lè wọ̀ ìjà sípa àti wọ Ramadan 21 bá a ti wá wọ̀ yẹn àti wọ èyí tó lágbára jù nínú ẹ̀sìn nínú Ramadan gbogbo nǹkan ní lásìwájú gbogbo nǹkan ní lọ́gà èyí tó jọ̀gá ní ọjọ́ Ramadan òun ni mẹ́wàá ti gbé mẹ́wàá ti gbé yẹn ó ju ogún tí a ti gbà sí wájú lọ mẹ́wàá ti gbé yẹn òun ní jẹ́ kọ́lùbọ̀ Ramadan àrọ́ àbẹ̀tẹ̀ ọkà Ramadan tó ti kó lọ lágbára jù mẹ́wàá gbé yẹn mẹ́wàá gbẹ̀yẹ òru bẹ́ẹ̀ lórí ju ọ̀sán abẹ lọ gbogbo orí òru náà ọlọ́mọdé ó kọ̀ wá orí ọ̀sán abẹ náà ọlọ́mọdé ó kọ̀ wá ní ìkejì ọ̀rọ̀ mi ó kí Masjidu Al-Mu'minin mọ́sálásí àwọn mọ̀mìnì tó wà nílùú Houston lamẹ́ríkà ní Texas ní báyìí kíkí tí mo kí yín mo gbé látòlé tọ́nà fìsà sọ́ọ́rí láyé tí a wà yìí àfáà mi Fadilatu Sheikh Abdulrahman Adesọkan ọlọ́wọ́ bó jẹ́ ẹnu ọgbẹ́ ọlọ́wọ́ jẹ́ mi wúwo fún wa ọba mi yóò jẹ́ owó síwájú mi igi tí mo kí wọn mo fi kí gbogbo àfa mọ́sálásí igi tí mo kí wọn mo fi kí àwọn elétò mọ́sálásí ìlàbẹ̀rẹ̀ tí ó jẹ́ chairman níbẹ̀ àwọn akọ̀wé ibẹ̀ àwọn elétò ibẹ̀ àwọn àgbàlagbà tí wọ́n lójú eré mo kí wọn àwọn ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ mo kí wọn ẹgbẹ́ ni mo kí àwọn obìnrin àgbàlagbà àárín wọn ọmọdé àárín wọn ọlọ́mọdé àárín wọn èyí tí sábì amalọ́wọ́ láàrin wọn ọlọ́wọ́ bá ti gbogbo yín ìgbòmí wà nígbà yìí ìgbà mi lálejò ọlọ́wọ́ bó fi sínú mẹ́sàn yóò fi sínú òṣùwọ̀n sẹ́lẹ̀ yín ọlọ́wọ́ fi sínú òṣùwọ̀n sẹ́lẹ̀ yín ó kún ní lójú ọjọ́ ní lójú láti lè pé kí karamidana fún gbogbo àwọn tá a wà ní ẹ̀yìn ìlú tí ẹ̀yìn wà yìí àwa máa ń lérò pé bẹ́ẹ̀ bá ti bọ́ sí dídàkudà ní èrò tiwa pẹ̀lú nínú rẹ̀ àmọ́tẹ́tẹ́ bá tún wá bọ́ síbi ẹ̀kún ara yé ẹ̀sìn ẹ̀kún lásìkò fẹ́ sìn ẹ̀kún nínú àwọn fẹ́ sìn ẹ̀kún nípa ìmọ̀ fẹ́ sìn tó bá ti bá yìí kí máa jọ wá lójú náà wálé tó wá níjọ́ yẹ kẹ́nà kí máa jọ wá lójú ní wọ́n náà wọ́n bá níjọ́ náà wá ní sẹ́yìn ọ̀yà fúyà wọ́n náà ti alábàá sí ọba tó ti alábàá sí obìnrin wọn bá níjọ́ náà ìmọ̀lẹ́ ọlọ́run tó sẹ́yìn kù sí báyìí ọlọ́jọ́ ọ̀rọ̀ àwọn ọmọ yín ìmọ̀lẹ́ ọlọ́run tó sẹ́yìn kù sí báyìí ọlọ́jọ́ ọ̀rọ̀ àwọn ìyàwó yín ọlọ́jọ́ ọ̀rọ̀ àwọn ọkọ yín ọlọ́jọ́ ọ̀rọ̀ àwọn ọmọ yín Islam ọlọ́run bá máa ń gbéga pẹ̀lú àwọn èèyàn níbi tí a wà yìí sí ọlọ́run ló ẹ̀yìn fún sábà yìí àti ní Islam gba ọlọ́run ti jẹ́ alápàdà sí ibi tí àwọn àlùfáà sọ fún mi lọ́rọ̀ kẹta pa bá kéwú dé tí a ti gbé kéwú nígbà tí a bá fi parí tẹ̀sí ìbùkù ní káwájú fọládùá kìí sùn ní o á padà máa ṣe nígbà tí a bá kúrò sí tẹ̀sí tí a fẹ́ sí ní ọdún ìtọ́jú ògbó náà ibi tí àwọn àlùfáà wá sọ fún mi pé a bá kéwú dé òun ni ṣúgbọ́n pẹ̀lú mọ́mì náà mo lérò pé bí kálukú náà máa ń bọ̀ wá tẹ̀sí ẹ̀jẹ̀ kí n fi tó yín létí dáadáa àwọn àbá wa àgbà ìmáà mú ti sọ fún ẹ̀ẹ̀kan ní máa bọ̀ wá tẹ̀sí ẹ̀wọ̀n sanwó wa èèyàn máa ń Al-Qur'ani wá tẹ̀sí
kalabawa wọ́n ti kọ́ sóyìnbó tẹ́ ẹ bá ń bọ̀ wá tafsir ẹ mú olóyìnbó dání ẹni tí ọba lè mú dání ń bẹ náà ṣe ti mú dání ẹsí ẹ máa bá a ká lọ bí ìmọ̀ nípa ti ń tu fún wa lẹ́ńdẹ̀ tẹ̀sí bá ń tu fún wa ẹ̀yin náà máa tẹ̀lé ṣe kíni ẹ máa fi tẹ̀lé ìyókò tafsir láti láéláé wá ìbáradà fún mi náà ìbáradà ìkan nínú àjọsìn ni tí a ṣe iṣẹ́ tó lágbára nínú Ramadan òun ni tìláwà tó kọ̀ pa dábìláwò tó kura nínú Ramadan àsìkárò tó kura nínú Ramadan kò sí tá a fẹ́ sínú Ramadan tó tọ́ Kùránì ara ìjòkó àlùkùránì tafsiri wà nítorí wọ́n ti lè máa fọ́ àtìkírà síwájú mo ní ẹ̀gbọ́n ọmọ tẹ́kí ní ẹ̀ máa bá a ká lọ láti jẹ́ ṣìráàkà láti jọjú ogun nínú ládá tí a fẹ́ gbà afẹ́gbà ibi tí a ti gbégbé wo wa lọ́dún yìí kan níbi tí àwọn àlùfáà wá pàdé òun ni súrátù al-Mu'minun a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون سيما جلسي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون ọba àlejò ọlọ́ni wọ́n lọ́kọ̀ọ́lẹ́ ọ̀rẹ́sọ́lẹ́nà nílà kàwọ́míhì àwọn ọlọ́mọ ọba àlejò ọlá ara nàbì Nuha alayhi salatu wassalam ara sí àwọn ìjọ rẹ̀ faqala ya qawm Nuha àlèmọ́pọ̀ ẹ̀yìn ìjọ mi u'budullaha ẹ̀fọ́lọ̀ lẹ́sìn u'budullaha ẹ̀fọ́lọ̀ lẹ́sìn ma lakum min ilahin ghayruhu kò sẹ́nìkan tẹ fẹ́ fún lẹ́sìn tọ́jú ọlọ́run ọba lọ àfàlà tẹ̀tẹ̀kùn ẹ̀sìn bẹ̀rù ọlọ́run. Ànábì náà tani jẹ́ lóhùn àkọ́kọ́ ẹ̀tọ́ ló kọ́kọ́ dá sórí ilẹ̀ òun là Ànábì wa Adam alayhi salatu wassalam. tí ẹ bá lọ wọ Bákárà ẹ báyìí kan ẹbí ọlọ́run ti dá Ádámà sórí ilẹ̀ tọ́lọ̀ ń pa àwọn màláíkà ti sọ fún wa pé ní mo fẹ́ dá èèyàn sórí ilẹ̀ táwọn màláíkà ń sọ fún pé ní ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku dima'a wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu laka qala inni a'lamu ma la ta'lamun. nígbà tó lọ dáadáa máa ṣe ní ilẹ̀ látara Ádámù alayhi salatu wassalam wọ́n dá Háwà àwọn méjèèjì wá ń bímọ nínú ẹgbàá wa eríṣiríṣi lẹgbàá wáyé ẹgbàá wa kan sọ fún wa pé Ádámù àti Háwà wọ́n bẹ̀rẹ̀ sí bímọ ìbejì wọ́n bí nígbà ogún sẹmọ pé ọjẹ pọtì báwọn lẹ́yìn pọtì yẹn wọ́n wá bí ẹyọ kan tí wọ́n bí lẹ́yìn yẹn òun là Ànábì Ṣíìtù alayhi salatu wassalam tí wọ́n pè ní Ṣíìtù Ànábì Ṣíìtù ni wọ́n pè Ṣíìtù òun là nígbà yìí Ádámù nínú ẹgbàá wa mi Ádámù bíbejì nígbà ogójì ọwọ́ bí Ṣíìtù lẹ́yìn ọ̀kan ọmọ tọpapọ̀ bí wàá padà jẹ́ 81 àmọ́ yìí tó lálàáfíà jù ní pé 41 ló bí. Ànábì Ṣíìtù yẹn òun wá dàbí kẹ́yìn Ádámù alayhi salatu wassalam. ṣé wá ní Ṣíìtù wá bímọ ọmọ Ṣíìtù bímọ ọmọ ẹlẹ́ẹ̀kejì Ṣíìtù òun là Ànábì Nuhu alayhi salatu wassalam. nígbà tó wá dáná àti ilẹ̀ ìbàjẹ́ ó ti bẹ̀rẹ̀
látàyè ádámà ni. níbo ni bàjẹ́ ti bẹ̀rẹ̀ ìgbà tí Kọ́ọ̀bílì tó ti pa àbí tí Kábílà pa Ábílà ibẹ̀ yẹn ní ìbàjẹ́ ti bẹ̀rẹ̀. ìbàjẹ́ yẹn wá ń dàgbàsókè ó fi wá ipé ní wọ́n wá bẹ̀rẹ̀ iṣẹ́ ẹbọ. nígbà wọ́n wá bẹ̀rẹ̀ iṣẹ́ ẹbọ lọ́wọ́ wá gbà Nábì Nuh dìde alayhi salatu wassalam ló fi jáde pé àkọ́kọ́ òjíṣẹ́ Ọlọ́run òun là Nábì Nuh. àkọ́kọ́ ànábì òun là Ádámù. ìyàtọ̀ wà láàrin ẹni tá a bá pè láànábì àtẹni tá a bá pè ní òjíṣẹ́. ẹni tá a bá pè láànábì Ọlọ́run bá sàlẹ̀ sàdé ó lè má fún ní tírà. ẹni a bá pè lójíṣẹ́ Ọlọ́run sàlẹ̀ sàdán ó tún wá fún ní tírà ó tún wá ní kọ́lọ́ lè fi tírà fún jíṣẹ́ fún àwọn èèyàn. àkọ́kọ́ òjíṣẹ́ lè rẹ̀ òun là Nábì Nuh alayhi salatu wassalam. kò síbi ẹ ti bá tẹ̀síìrì débi tí ẹ wà yìí tẹ́ẹ̀mí ti kọjá rẹpẹtẹ lẹ́yìn tí Nábì Nuh kò ní jẹ́ kí ìyàsí tán Nábì Nuh ma. ọba mi wọ́n lọ́kọ̀ arsalna Nuhan ila qawmi. èmi Ọlọ́run mọ ẹ bá ń sin suratu Hud ẹ lọ suratu Hud. èmi Ọlọ́run mọ ọ́nà Nuh sí àwọn ìjọ rẹ̀ kí ni mo rántí fún sí fa qala ya qawm Nuh sọ fún wọn pẹ̀lú ìjọ mi ọ̀bùdùlọ́hà ẹ̀sà sì fi jíjẹ́ sọ̀rọ̀ Nuh Hud àwọn anábì ọlọ́pọ̀ bẹ́ẹ̀ ọ̀bùdùlọ́hà ó ní ẹ máa lọ lè ṣe lọ́hùn sẹ́yìn gbólóhùn ọ̀bùdùlọ́hà ìtí ọ̀gọ̀rọ̀ afọ àmọ́tù òun náà yẹ máa ṣe lọ́hùn ìjọ́jọ́ bàbá máa yẹ ju ẹsẹ̀ lọ́hùn ó yẹ kí àwọn afẹ́sìn kí wọ́n máa hú gbólóhùn ẹsẹ̀ lọ́hùn láti lè kí ẹ má máa dá wọn pé ẹsìn lọ́hùn ó yẹ ká máa wádìí kíni ń jẹ́sìn ó yẹ ká wádìí kíni ń jẹ́sìn. kò sí ànábì Ọlọ́run ibi tí wọ́n ní kẹ́sìn yẹn tí ẹ bá wò dáadáa kò sí ànábì Ọlọ́run ọba kan tọ́lọ́wọ́ ọba ọ̀ràn ìdí ọkọ̀ ọ̀sán fáwọn ọjọ́ rẹ̀ ni pé u'budullaha ẹ̀sìn lọ́hùn ma lakum min ilahin ghayruhu kò sẹ́ni tó yẹ kẹ́ ẹ fún lẹ́sìn tọ́jú Ọlọ́run lọ. wa ila adin akhahum Hudan. àwọn ìjọ adẹ́lùwúlá ẹni tá a rán sáwọn òun ni Húdù. qala ya qawmi. Húdù náà sọ pé yá káwọ́ gbọ́pọ̀ yìí jọ mi u'budullaha ẹ̀fọ́ lọ lẹ́sìn kí ni wọ́n akọ́kọ́ kílẹ̀ kan ẹ̀fọ́ lọ lẹ́sìn ma lakum min ilahin ghayruhu kò yẹ kẹ́ ẹ fẹ́ lómi lẹ́sìn ju Ọlọ́run lọ Nuhanu ẹ̀kọ́ wọ Húdù òun náà ni u'budullaha ẹ̀fọ́ lọ ní ẹ̀sìn ma lakum min ilahin ghayruhu kò yẹ kẹ́ ẹ fẹ́ lómi lẹ́sìn ju Ọlọ́run lọ ẹ̀ka tànẹ́bì mi. wọ́n yìí láwọn ẹ̀múdà àháhùn sọ́ọ̀lẹ̀ ha àwọn tábúdáwá ẹni tá a sáwọn orin sọ́ọ̀lù kọ́ọ̀là nítorí náà wí ni pé u'budullaha ẹ̀fọ́ lọ ní ẹ̀sìn ma lakum min ilahin ghayruhu kò yẹ kẹ́ ẹ fẹ́ lómi lẹ́sìn ju Ọlọ́run lọ wọ́n yìí láwọn sọ́ọ̀lẹ̀ ẹ̀fọ́ wọ̀ nẹ́bí mi gbogbo ànẹ́bí Ọlọ́run pátá ní bẹ́ẹ̀ sọ́ọ̀tù Húdù gbogbo wọn pátá ìtí wọn kọ̀ sọ ni pé u'budullaha ẹ̀fẹ́ kí ni ẹ̀fọ́ lọ lẹ́sìn ma lakum min ilahin ghayruhu kò yẹ kẹ́ ẹ fẹ́ lómi lẹ́sìn ju Sàmúdà àkàrùn sọ́lẹ́hàn. Sàmúdà náà sáré àfáàyù lára àwọn Sàmúdà. Sàmúdà ní yá káwò gbọ́pọ̀ yìí jọ mi u'budullaha ẹ̀sìn lọ́hùn ma lakum min ilahin ghayruhu. Kò sẹ́ni tó yẹ kó gbẹ̀sìn tó ju Ọlọ́run lọ kò sẹ́ni tó yẹ kẹ́ fún lẹ́sìn tó ju Ọlọ́run lọ. Ẹ̀fínlẹ̀ ìtì mọ̀gà bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ nu asọ̀tì Nuha asọ̀tì Húdù asọ̀tì sọ́ọ̀lù gbogbo àdúgbò Ọlọ́run pátá ìtì ọkọ̀ sọ̀rọ̀ ní pé u'budullaha ma lakum àṣìdájọ́ bá bẹ́ẹ̀ Ọlọ́run fi ìbádà sí i ntọ́lọ́wọ́ fi bọ́ mi ìyẹn sí ilé ilẹ̀ ìbádà Ọlọ́run dẹ̀ láwùí jà yìí Amẹ́ríkà lè wáyé o njọ́ tẹ fẹ́ ra lẹ́ bí ó ní rísì tẹ fẹ́ ra kí ni rísì yẹn ẹlẹ́fẹ́ fi kọ́ mọ́sálásí kọ́dà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ọ̀dọ̀ wà bẹ́ẹ̀ kọ́dà níwájú họ́ọ̀lù páàkì ọ̀wà bẹ́ẹ̀ kọ́dà àkọ́kọ́ mi kan táwọn ọmọdé ọmọ ṣeré nígbà tẹ ẹsẹ̀ ra tán kí lè bẹ̀rẹ̀ sí ẹbẹ̀rẹ̀ sí kọ́ tẹ fẹ́ kọ́ níjọ́ tó lọ́wọ́ da wa kọ́ sàwádà o ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìbámu kọ́ sàwádà sẹ́ àpò tó kọ́ sọ́nà fi dá wa ní kásì kí ni kásì ẹ̀dá kò sí yẹn ní wáyé kọ́ lọ́sẹ̀ náà kò ní ọlọ́wọ́ yẹn sọ kò sí ẹsẹ̀ ẹ̀dá kò kí ni jẹ́sẹ̀. lójú àwọn èèyàn abẹ́ni tí àgbọ̀yé ẹ̀sìn ọba sí fún tá a bá ń sọ pé ẹ̀sìn yóò máa ní lẹ́mìí pé tí wọ́n ń pè lẹ́sìn ní ìrun wákàtí márùn-ún abẹ́kọ́ yóò lòkó lẹ́sìn ní lọ́kà pé tí wọ́n ń pè lẹ́sìn ní àwẹ̀ Ramadan
yóò wà lọ́kàn rẹ̀ pé tí ń pèlè sí ní zaka yóò wà lọ́kàn rẹ̀ pé tí ń pèlè sí láàyè ẹ̀sìn kọjá bẹ́ẹ̀ o. àwọn ẹ̀sìn kan bẹ tí ọba dúró tó bá kírun ọlọ́wọ́ dàrú rẹ nù. àwọn ẹ̀sìn kan bẹ tí ọba dúró tó bá gbàwẹ̀ ọkàn ti pípa lónìí. àwọn ẹ̀sìn kan bẹ táwọn ẹ̀sìn yóò bá dúró tó ọba ń pọ́ ní Mákà lọ́dọọdún ọ̀ọ́dàrí ó jì ọlọ́wọ́ ọba. kí ni àwọn ẹ̀sìn náà? àwọn ẹ̀sìn wọn ní ń wọlé yìí máa lakum min ilahin ghayruhu ẹ̀sìn wọn nù. kí ni túmọ̀ máa lakum min ilahin ghayruhu kò sẹ́ni kan tẹ́ ẹ̀kún lẹ́sìn tọ́jú ọlọ́run lọ èyí wọn ní túmọ̀ tawhid. kí ni àwọn ẹ̀sìn tawhid òun usulu din bá a ti jòkó lẹ́yìn ẹ̀kọ́ tó ládùúgbò wa ní òní ìdíkò ọkùnrin kan kọ́lé síbẹ̀ yájà mẹ́jọ wọn kọ́ ọkùnrin sinagogu wọn máa wá lọ rẹ̀ ní kọ̀tọ́ ládùúgbò wa níjọ́ ní ilé wa wo kí ló bá mi lẹ́nu tó wọ́n lé ilé àtọ́kọ́lé foundation tó ṣe òṣèkéne ọ̀dà tó ó ti rí nù ni. ìtàn pẹ̀lú usulu din òun ni foundation rẹ táwọn pè ní tawhid tí ọba dáa tó dúró tí ọba dáa tó ìtọ́ fẹ́ mọ lérí foundation yẹn nìyẹn ìtọ́ fẹ́ mọ lérí foundation làwẹ̀ ìtọ́ fẹ́ mọ lérí foundation ní sàká ìtọ́ fẹ́ mọ lérí foundation láàjì bí foundation bá wá dáa ìró òwò àwẹ̀ òwò sàká òwò àjì òwò kí ni foundation yẹn wọ́n ní tawhid kí ni a fi ní tawhid ìfọ́lọ́hún lẹ́sìn káwọn fẹ́ lómi lẹ́sìn lẹ́yìn kí ni lẹ́yìn ọlọ́run kí ni àwọn ń pè lẹ́sìn ẹ̀sìn kọjá àwọn ọkọjá àwẹ̀ ọkọjá sàká. afọwọ́ àgbà Sheikh Islam Ibn Taymiyyah rahimahullah rahmatan wasi'a wọ́n bí lẹ́yìn pé afọwọ́ kí ni jẹ́sìn ó ní tí ń jẹ́sìn nígbà tí ó ju ẹ̀sìn ó ní kullu ma yuhibbuhu Allahu wa yardahu min al-aqwali wal-af'ali adh-dhahirati minha wal-batina ó ní kullu ma yuhibbuhu Allah gbogbo tí ọba aláàbá nífẹ̀ẹ́ sí gbogbo ntọ́lọ́hún bá nífẹ̀ẹ́ sí wọ́n yàn náà o tó ń ṣe tí ó dùn wọ́n lọ́hún mílíọ̀nù àkùwáì bóyá ọ̀rọ̀ ni wọ́n àkùwáì bóyá iṣẹ́ ni àbùdàhìrà fìdíhà wàlùmọ̀tìnà èyí tó máa ń bí àbí ìtọ́pamọ́ ẹgbẹ́ bó ti túwèé ẹ̀sìn kọ́lẹ́sìn gbogbo ntọ́lọ́hún nífẹ̀ẹ́ sí sẹ́gbọ́ gbogbo ntọ́lọ́hún nífẹ̀ẹ́ sí tí ó dùn wọ́n lọ́hún ó di méjì bóyá ọ̀rọ̀ bóyá iṣẹ́ èyí tó hàn àti tó ṣe kí ni ṣe ẹni pé nísìnyí ọ̀rọ̀ kọjá àwọn ẹwọ́n tí mo mú lọ́wọ́ rẹ̀ ṣe ẹni pé nígbà tó fi yẹn sọ rẹ̀ bí ìdí ṣe ń káwọn bá dùn wọ́n lọ fẹ́ kí ló dì mú ó ti dẹ̀ sí tí ọ̀rọ̀ bá dùn wọ́n lọ kí ló dì mú ẹsẹ̀ kẹ́lẹ́ isu ti jẹ́ ọ̀tọ̀ isu ti sọ yóò ní o sì pẹ̀lú bídíà ntọ́fẹ́ tẹ̀sí fún mi jẹ́ bídíà ẹ̀sìn kẹ́kẹ́ la ń fi láyé ní lọ́wọ́ yìí tẹ̀sí bá pẹ́ tán ìdí wá ń dàrú là ń pèlè kíni ó wà lè dàrú pẹ̀lú kófikún ó lè dàrú pẹ̀lú kọyọ́kù ó lè dàrú pẹ̀lú kóyípadà mẹ́ta wọn yìí ìtọ́fẹ́ mẹ́ta wọn pè bídíà àmọ́ tá a ń pèlè sí gẹ́gẹ́ ìtọ́ba tó máa àṣìlá tí ìlú bá ń dùn mọ́ lọ yóò máa jẹ́ kínní báwo ẹ bá ń dùn mọ́ lọ yóò máa jẹ́ kínní písà ká bá ń dùn mọ́ lọ yóò máa jẹ́ kínní gbogbo tọ́wọ́ bá wá ju ìpátápátá pé ń dùn mọ́ òun kí ni ó máa jẹ́ ṣe inú dùn mọ́ lọ́wọ́ yẹn ọ̀fẹ́ yẹn kó kábẹ́ta kẹ́kọ̀ọ́ mi dáadáa ẹtí ń dùn mọ́ lọ́wọ́ yẹn ìjọkíjọ tá a bá fún ọ lọ́wọ́ àtẹ̀sìn sẹ́kọ̀ọ́ yẹn ìjọkíjọ tá a bá mú nǹkan yẹn tá a bá fún ẹlòmíì àṣẹbọ kèyí ìdí nù ọlọ́ọ̀tọ́lọ́ yọ sí wọn níjọ́ tá a bá fún ọlọ́run kí wọ́n láṣẹ níjọ́ tá a bá fún nǹkan mi lẹ́yìn ọlọ́run kí láṣẹ ṣé wàá rí tá a fún lẹ́yìn ọlọ́run ó kọ́ tiẹ̀ lò sá nǹkan mẹ́ta lọ́wọ́ kékeré àná ìtọ́nù ọlọ́run tọ́nà yọ sí ọ̀rọ̀ ni iṣẹ́ ni níjọ́ tá a bá fún ọlọ́run kí láṣẹ jọ náà níjọ́ tí a bá fún nǹkan yẹn tá a bá gbé fún nǹkan mi lẹ́yìn ọlọ́run kí láṣẹ àṣẹbọ ìta gbé fún kí èso ọlọ́run kí ló kọ́ tiẹ̀.
tọ́lọ̀ bá sọ pé máa ń dà fún mi ìlànà ìgbà ìrù ìtumọ̀ ẹni pé tẹ́ máa ń fún mi ẹ má fẹ́ lómi ìtumọ̀ máa ń dà fún mi ìlànà ìtẹ́ bá ń fún mi ẹ má ṣe kí ni lómi tọ́ka ní òkúta ìtumọ̀ ẹni pé gbogbo tí mo fẹ́ tí mo fẹ́ mu ni kẹ́ẹ̀sì kí ni kẹ́ẹ̀sì fún mi máa ń dà fún mi ìlànà ìgbà ìrù ìtẹ́ wá ń ṣe fún mi ẹ má fẹ́ lómi ní ẹ̀yìn mi ẹ jẹ́ ilé kan díẹ̀ sí yín ẹ jẹ́ kí n sọ mi méjì àbí mẹ́ta mo lè ka 20 rẹ o mo lè ka 20 láwọn tí àwọn èèyàn ọmọ lẹ́sìn tó ti pín kíni ẹ̀sìn ni tọ́lọ̀ wọn bá ní ìfẹ́ sí tọ́yọ́ sí nínú ẹ̀ nínú tí ọlọ́run ní ìfẹ́ sí tọ́yọ́ sí tó ẹ pé tó bá fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọ̀sẹ̀ bọ́ àmọ́ tó bá fún ọlọ́run ó dùn mọ́ ọlọ́run ẹ̀yẹ lédi ẹ̀sìn kí n lébi méjì mẹ́ta àbí mẹ́rin sí kí n tó máa bá tẹ̀síìrì lọ tó rà sí níbi láti ń kẹ́kọ̀ọ́ tàbí tẹ̀síìrì láti ṣùgbọ́n fẹ́ kílẹ̀ àgbólóhùn òwúrò lọ́ha máa ń dàkún mí ìlàyé pẹ̀lú ẹ fún ọlọ́run lẹ́sìn ìdí bá ń jẹ́sìn ẹ má fẹ́ lómi lẹ́yìn ọlọ́run kó fẹ́ yẹ ju bẹ́yẹ. náà nínú tó dùn ọlọ́run wa tọ́lọ̀ sì yọrọ sí ẹbá títí ó dùn ma tí ń jẹ́sìn bẹ́ẹ̀ yẹ bá jí làárọ̀ lọ́sàn-án ọ̀la lọ́bẹ̀ẹ́ ká sùn Allahu akbar. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Iyyaka na'budu. Ìwọ ni ma fún lẹ́sìn. Wa iyyaka nasta'in. Ọ̀dọ̀ rẹ̀ ni ma wá. So níjọ́kíjọ́ ìtọ́ba di ọlọ́run tọ́sọ̀ kọ́ ma níjọ́ tó bá di kan mí ọ̀sẹ̀ mọ́jọ́ lọ. ẹ dákun jẹ̀ máa ẹ gbọ́ mi dáadáa ọ̀sọ̀ kọ́lọ̀ ọ̀dọ̀ rẹ̀ yìí máa ṣe kí ni ní ma wá ọwọ́ abẹ́ wà nà lọ́wọ́ níjọ́ tó ọba wa sọ́dọ̀ ọlọ́run kí ló ṣe ń yọ náà ní ọ̀sẹ̀ sìn níjọ́ tó ọba wà nà lọ́wọ́ sọ́dọ̀ kan mí kí ló ṣe ń yọ náà ẹni tó wọ́n lọ́wọ́ lọ́rọ̀ kí ló kọ́ lọ́mọ jẹ́. nísìn nínú tí ń kọ́ àwọn yẹn tó wà lára yé ni pé kí n bá pèlú ìwé kan wá ní ìrọ́mọ bí mo fẹ́ bí ma ìtọ́lá ganu tí kò yẹ sí wa lánàá ní ìrọ́mọ bí mo fẹ́ tẹ́kí ni mo fẹ́ bí ma ẹ dákun jẹ mọ́ níjọ́ tá a bá ń sunkún ọmọ sọ́dọ̀ ọlọ́pìn ọlọ́pìn bòmílọ́mọ ìwọ́n lè fún mi bòmílọ́mọ ìwọ́n lè fún mi bòmílọ́mọ ìwọ́n lè fún mi kí là ń ṣe jọ́ náà níjọ́ tá a bá lọ sunkún bòmílọ́mọ lọ́ọ́ bá kankan lẹ́yìn ọlọ́run kí là ń ṣe jọ́ náà ìta lọ sunkún máa ń fi lọ́wọ́ ọlọ́run jẹ́ ọbẹ̀ ní ṣe ọbẹ̀ máa rówó bọ̀ wọ́n ní ṣe ọdẹ àpọ̀ lamẹ́ríkà tá a bá máa sunkún lọ́ba níjọ́ tó o bá ń sunkún lọ́ba ọlọ́run kí ló ń ṣe níjọ́ tó o bá lọ sunkún bá nǹkan mi lẹ́yìn ọlọ́run kí ló ṣe níjọ́ lọ sunkún bá kí ló kọ́ rẹ̀ ìrànlọ́wọ́ mọ́ sọ bẹ́ẹ̀ náà nínú tó dùn wọ́lọ́ òun ni pé tọ́wọ́ bá bẹ̀rù má bẹ̀rù kankan lọ ẹ̀sìn ní ìbẹ̀rù ẹ̀sìn ní ìbẹ̀rù pírísípẹ́jì nù sẹ̀rí ọlọ́run o ìbẹ̀rù kan bẹ tọ́jẹ́ nọ́mà ìbẹ̀rù kan bẹ tíọ̀ nọ́mà ṣé ìbẹ̀rù tó nọ́mà ọlọ́mọdé ayé àwọn alájọkó bá ti jòkó yìí sìn àwọn àánú ọkànbalẹ̀ ọmọ ẹsẹ̀ látàdára wa ọlọ́run nídìí ayé bí kí ni wọ́n bá yọ ọdún ìsìn kí láti èmi ní ọ̀họ́ kí ló wà torí pé kí ni nǹkan kí ni ìfẹ́ ẹ̀rù ní bá a ti jòkó yọ ọ̀hún níjà lọ́kù kí ló ṣe pàápàá kí láti sọjáde kò sẹ́ni tí ó rí nǹkan àbẹ̀rù bẹ́yẹn tí ò ní sẹ́kí ni tí ò ní bẹ̀rù ṣé àwọn àbẹ̀rù yẹn ìbẹ̀rù tó nọ́mà ni àwọn àbẹ̀rù kan bẹ tí ò nọ́mà kẹ́ni kan máa sọ fún ọ àbí kọ́ máa sọ fún mi pé sẹ́mi lọ́ bá wí àti dáa fún ọ akọ̀sínú ni kí n bá bí yé o ti lẹ́yìn lẹ́yìn fún ta ni ẹni tó lè jẹ́ ọ̀dà fún yẹn ta ni níjọ́ tí bá bẹ̀rù òun níbi pé ọ̀dà fún mi kí ni mo ṣe yẹ níjọ́ tí bá bẹ̀rù òun tó sọ̀rọ̀ tó lé fún mi níjọ́ tí bá bẹ̀rù ẹ̀
kí ni mo ṣe ń njọ́ ti ń bọ́ wá tí mo ní wo ìgbésí ayé mi ọ̀pọ̀ ẹ̀rù ọba ní ntọ́ba ní kò wí ntọ́ba ní kò dà ọlọ́run yóò táyé mi ṣe kí ni mo ṣe jọ òun ẹ̀sìn òun tí mo bẹ̀rù tó lé ikú mi tí mo bẹ̀rù rẹ̀ ipò tí mo fi sí ó lè fi dúró lè mọ wá ó ní méjì sẹ́mi ibi fún abidjanú. nísìnyí ẹ̀yẹ tó lè wọ́n sẹ́yìn gbogbo pátápátá kò sẹ́ni tí èyí ń jọ́ kàláyà kò sẹ́ni tí èyí níjọ́ tí kàyà máa dé lẹ́wọ̀n lọ́wọ́ mùsùlùmí lẹ́wọ̀n dì ọlọ́run àwọn ẹni tó níjọ́ tí kàyà máa dé bá wọn dáhùn lọ́ọ̀ha wọ́n pọ̀ lọ́hùn kò ní tẹ̀ka nílẹ̀ yọ lọ́hùn mùsùlùmí lẹ́wọ̀n dì wọ́n pọ̀ ẹ̀sìn máa fọ́ lọ́hùn níjọ́ náà à ń lọ nínú mọ́tò lójijì accident kàfẹ́ ṣẹlẹ̀ sẹ́wọ̀n pé ní wàhálà bá nílò ìṣúná àwọn kálukọ́ ọ̀pá lóko yéé ẹlòmíì òní ìyá mi ò wà bẹ́ẹ̀ kọ́ ẹlòmíì ọ̀pá lóko Jésù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ bí wàhálà bá dé bá wọn lẹ́ẹ̀mọ́ náà tí kálukú sùn ẹlòmíì òní ṣé Abdulkadir ní sẹ́kù sẹ́lọ̀ mùsùlùmí sì ni àmọ́ kọ̀ọ̀kan náà ní ẹ̀sìn ẹlòmíì òní yíyáàs nínú àwọn ìjànìyà ẹlòmíì òní yé bàbá ni o sẹ́ni bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ ẹni yóò pariwo ọlọ́run o lásìkò táyà bẹ́yẹn bẹ́yẹn bá pariwo ọlọ́run ọba o kí ló ṣe ọ̀sẹ̀ sí ni bẹ́yẹn bá wá pariwo kan míì lẹ́yìn ọlọ́run kí ló ṣe yẹ ìtọ́ pariwo yẹn ní jẹ́ ẹlòmíì pariwo wòlé ọlọ́run tó fi wòlé sí pọ́sà ẹlòmíì pariwo wòlé ọlọ́run arábìnrin kan fẹ́ bí wọn lọ́sibítù ní òní ẹ̀dẹ́gbò nọ́ọ̀sì wa bẹ̀rẹ̀ fún mi sẹ́nu tó tóbi bá fẹ́ bí ma ìnira máa ń pọ̀ tí wọ́n sì máa ń pariwo alẹ́kọ̀ọ́ ìgbà tí ìrìn àjò kan ní wọ́n ń pariwo ṣéèkì rẹ̀ tó tẹ̀lé nọ́ọ̀sì wa jẹ́ kírísítẹ́nì àmọ́ ìmánì jẹ́ ló yẹ kí tọ́nà ju èyí sísà tó fẹ́ èyí mùsùlùmí tó fẹ́ bí ọmọ yìí lọ èyí wá sọ fún pé wo sórí tọ́ba tí a wá pariwo ìyẹn níbi tẹ́yìn rẹ̀ yọ wà lórí tó fẹ́ bí ma sí lẹ́yìn kan pariwo náà èmi lọ́kàn. sọwọ́ ní mo ti ń pariwo àfa ẹ̀ tó ń pariwo sí òun ìdílé náà sí òun ìwọlé ẹ̀ mọ̀kọ́ sí òun nná ní òun ìwà jáde sí òun ìwọ̀n wà pẹ̀lú fún ọ wọ́n á ẹjọ́ ewúrẹ́ ní yóò tẹ̀sí ìṣòro rẹ̀ pápá tó ju ẹ̀ tán ọ̀dọ̀ sí òun ní sí kíní irú tí ń ṣe òun kí ní ń ṣe òun ṣé òun yẹ ipò kí ló fi sí àmọ́ ká ní máa pariwo ọlọ́wọ́ Allah tani ti wọn ó di mélòó tí mo mú wa ó di mẹ́ta bí ó nà bẹ́ẹ̀ ẹ jẹ́ dá ló bẹ́ẹ̀ ọba mi ní walaqad arsalna Nuhan ila qawmi ẹ bá ń ká àbá mi. walaqad arsalna Nuhan ila qawmihi. èmi ọlọ́run ọba mo rà níbi Nuh àtàwọn ọjọ́ rẹ̀. mo wá ní yàkáwò Nuh àti yàkáwò fọwọ́ ẹ̀yìn ìjọ mi òwúdù lọ́ha ẹ̀fọ́ lọ́wọ́ ọba ní kíni. ẹ wo ẹjẹ fi ká kún èyí wo sì dùn yín àbọ̀dún yóò di tuma lọ́dọ̀ mi kẹ́ ẹ gbọ́dé kí ẹ ló ní tuma èyàn ń ṣe wà ní fún yẹn ó dùn kò ní tuma gángan tí n náà bá dùn kọ́lọ́ lè tó ẹsẹ̀ ni ara ẹ̀sìn nìran wà abẹ́rọ gbogbo tá à ń ṣe nínú ẹ̀sìn kí lòun náà gbogbo tá à ń ṣe nínú kí ni gbogbo tá à ń ṣe nínú kí lòun náà nọ́mbà ṣe nínú rògbò òsì fẹ́ ẹ̀dá mi lóhùn ìbéèrè kan lè òsì fẹ́ tá a bá fẹ́ nígbà tá a bá dìde lé ìbéèrè kan lè kí lè àkùsí àkùnlẹ̀ ìkólẹ̀ òsì fẹ́ ẹ̀dá kan tá a là ń fún ní rògbò tá a là ń fún ìbéèrè kan lẹ̀ tá a là ń fún ní kúnlẹ̀ njọ́ tá a bá fún ọlọ́run láwọn kìíní kí la ṣe jọ́ náà njọ́ tá a bá fún nǹkan mi láwọn kìíní yìí kí la ṣe ẹni tá a bá fún kí ni ó kọ rẹ̀
sọ ma pé tọ́wọ́ alẹ́ máa kúnlẹ̀ fọ òkú ẹ̀ ló sàn. Àtàkùn tí yóò wòye tí wà lá. Wọ́n lè máa bẹ́ẹ̀ lé káwọn ọmọ kúnlẹ̀ tó bá bẹ́ẹ̀ wò. Kò sí bẹ́ẹ̀ ní wí àkókò ní tu. Àwọn tó kọ́ lùmí lọ kò sí bí fún wọn. Ọmọ rẹ̀ tó ní sáwọn àbí kó ṣe kí ni. Sọ ma pé kọ́dọ̀ wálé kó kúnlẹ̀ kó bẹ̀rẹ̀ kó ṣe bá. Sọ ma pé tó ń wí ni pé ọbẹ̀ tirẹ̀ sípò òòsà ní àwọn ẹ̀rẹ́ pẹ́lọ́. Ìtòkè rẹ̀ sípò náà ní ijó ta. Ẹ̀kọ́ yọ̀nà mọ́ òòsà ló wọ̀ lọ́mọdé kí ni. Gbogbo tí bá ìtọ́lẹ́dì láti gba kọ́nà fẹ́ gbà òun ní jẹ́ kí ni. Ẹni tí ń fún òòsà ní ìkàlà pẹ̀ ní kí ni. Ẹlẹ́bọ ìtọ́lẹ́bọ̀ wà lọ́ máa ń ṣe fún ọ kí lélẹ́yìí wù. Kí lélẹ́yìí wù. Amakari bá a ti wí oníṣìn ọba ọlá Amẹ́ríkà ló ti wọ̀ yín nísìnyí tọ́ba fẹ́ kí èkó wọ́n ní kúnlẹ̀ o ní àkọ́jọ àwọn èkó nù o ò nílé tó ọlọ́mọ ọwọ́ àgbà fún kọ́jọ èkó ju ètò ọlọ́mọba lọ ọba sọ́ọ̀lẹ̀ kọ́lọ̀ kì í bá dá ikọ́ máa sọ́ọ̀lẹ̀ fi èkó lọ. Tọ́jà Amẹ́ríkà kò ní kúnlẹ̀ kíyàn kò ní London kò ní kúnlẹ̀ kíyàn kò ní Saudi kò kúnlẹ̀ kíyàn àwọn eléyìí ò sí lọ́wọ́ wọn ò sì lọ́dọ̀ wọn ò sì fẹ́ máa ti ń jọ́rọ̀ wọn káàdì àsìkájọ abẹ́kọ̀ọ́ tọ̀ ìwọ́ wá ọmọ rẹ wá bàbá kọ́sà máa kúnlẹ̀ kí ọ kọ́mọ ìdọ̀bálẹ̀ kí ọ àwa sọ fún ọ pé ìdọ̀bálẹ̀ yìí ìkúnlẹ̀ yìí ìrùkú yìí nítorí wọn fẹ́ gbà lọ́wọ́ rẹ tí ọ̀fẹ́ fẹ́ lómi ni àwa ní ọmọ rẹ máa fún ọwọ́ rí ẹ̀sìn sára ìdá o ní kọ́ńtọ̀ bí kò ti jẹ́ tó kọ́ sára ìdá ẹ̀sìn ní sára ìdá sórí kọ́ ọ̀lẹ́ àbúrò wà lára rẹ. ìwọ lọ fọlá balẹ̀ fọlọ́ o sì gbọ́ tùmọ̀ máa lè àkọ́mẹ́ ìlàhín gẹ́gù ọ̀gbọ́ yé ndọ́gbọ́ bá gbọ́ yé gbogbo tọ́lọ̀ bá ń gbà kó ní ẹlẹ́dì kó ṣe kíni pọ́ńbà onítọ́ba ẹlẹ́dì kó fẹ́ gbà tọ́lọ̀ ń gbà kí ló fẹ́ sọ́wọ́ ẹ̀dá yẹn káàpọ̀ àwọn arẹ́dì kẹ́ lọ́kùnrin ọ̀hún ká sọ́wọ́ wà pé a ọlọ́jẹ́ mi yókù àbá ṣé wọ́n lọ́jẹ́ mi yókù bá ti bímọ ọdọ́wọ́ yín o kó o náà bá fẹ́ àfikọ́ mọ ìrọ̀rùn lè wọ́n jà sí wọ́n gán lóṣà àbá wọn gán lóṣà ọlọ́jọ́ kó kan wọ́n padà dìde sáfà rẹ̀ mi wọ́n lọ́wọ́ sànú ṣé òun yẹn jókòó báyìí wọ́n wá ń sẹ́nu ọ̀dọ́ wọ́n kí ẹ̀ náà jókòó náà wò. Wọ́n àgbẹ̀yà bàbá ní ọgbẹ́ ilé ìwé bí wọ́n ti ṣe ó ní àwọn ẹ̀dá lọ sọ́ọ̀sì ṣé wọ́n ní Jésù tí wọ́n ń sìn wọ́n ní bàbá wọn ò rí ó lẹ́yìn tẹ́ wọ́n ti mọ̀ síláṣí ṣe lọ́nà fẹ́ẹ́ sìn àwọn bàbá rà rí ó ní ìtàn ẹ̀rí wọ́n ní bàbá yìí náà ní ọ̀làwà náà rí. Kí ló gbẹrẹ wọn automatically nínú àwọn tí a ń tẹ̀lé ẹni bá ní kò ká bá àwọn bàbá ọ̀rọ̀ mi di ọwọ́ yín o bàbá bẹ́ẹ̀ ti yẹ jọ́ lọ́ọ́ bí o àbí jọ́ lọ́ọ́ bí kúkọ́ kí sẹ́wọ̀n ẹni tó múlẹ̀ fún sẹ́wù jílẹ̀ bàbá ó ti ti àbá àwọn sí pósà abẹ́kọ̀ ìdí ni wí fún yẹn ọ̀rọ̀ kí ni sọ lẹ́nu yẹn ọ̀rọ̀ ẹ̀kọ́ tọrọ ọ̀fẹ́ yẹn kọ́ sọ fún ní sọ fún ẹni tí ń bẹ yín kalẹ̀ fún yàn iṣẹ́ ẹ̀kọ́ lòún ṣe ẹni tí ń sọ fún gbàgbé fún yàn ọ̀rọ̀ ẹ̀kọ́ ní tẹ́lẹ̀ atọlọsini àti sẹsini tọba ti di dùnmọ́ náà ó ti di kíni ó ti dẹ̀sí. máa lè kún mi ìlà mi pé o ìtí ọba ìtọ́ba jẹ́ tọ́lọ́ ẹ bá fún kàn mí ma ẹ bá kásọ ayé bá kún fún mi. fàkọ́ àfàdá tẹ̀tẹ̀kù ẹ wá ní bẹ̀rù ọlọ́mọ bá bí sẹ́ àmọ́ pété ọba bẹ̀rù ọlọ́mọ àwọn kan sọ̀rọ̀ sí o ẹni wà lọ bá tí wọ́n sọ pé solúsàn wà mí kan tí ó ní ìní lọ ó sọ̀rọ̀ sí o àwọn wàhálà kan ti ẹ̀ ń pẹ́ tó máa ń lágbára gan nínú ẹni wàhálà tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kan wàhálà ọlọ́mọdé báwọn yẹn bá wọ́n ọmọ lóye tó bá dé bá kò síbi tí wọ́n ní ọlọ́ tí ò ní segin ní tí ò ní lọ lọ́wọ́ fi ní àfàlà tẹ̀tẹ̀ kù tọ́ba dídí ẹ̀sìn díẹ̀ ní bẹ̀rù mi bí tọ́ba dídí ẹ̀sìn ẹ̀bẹ̀rù mi ò ẹ̀bẹ̀rù mi ọlọ́wọ́ bá ẹ̀sọ́ àbá mi. فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين ما سمعنا بهذا في آبائنا الأولين. فقال الملأ من قومه النبي نوح عليه الصلاة والسلام إن ما وجه يسرر قل يا قوم ọ̀pẹ̀yìn jọ mi òwúrò lọ́ha ẹ̀fọ́lọ́ ọba lẹ́sìn
ma lakum min ilahin ghayruhu kò sẹ́ni tó yẹ kẹ́ ẹ fún lẹ́sìn tó ju ọlọ́wọ́ ọba lọ afala tattaqun ẹ wá bẹ̀rù ọlọ́run bí. faqala al-mala'u min qawmihi àwọn màláwù àwọn kí ló pété àwọn màláwù min qawmihi nínú ìjọ rẹ̀ sẹ́ni pé nísìnyí ọlọ́wọ́ bá ju ìjọ lọ́tọ̀ ọwọ́ ara àwọn tó sọ̀rọ̀ nínú ìjọ kí ló kọ́ àwọn eléyìí o bá mi ká lọ ọlọ́ni faqala al-mala'u min qawmihi àwọn àkàtí wọ́n ń jẹ́ màláwù nínú àwọn ìjọ rẹ̀ wọ́n wá sọ pé automatically ìjọ odidi ni wọ́n nínú àwọn ìjọ yẹn àwọn kan jẹ́ kí ni màláwù nù wọn àwọn wọ́n ní ká màláwù àwọn tẹ̀sí ni máa ń yanjú ọ̀rọ̀ màláwù lóbi yá pé àbájọ ti dáwà yóò máa ṣe báàsì ni yóò jẹ́ ìmọ̀ mọ́sálásí ni yóò jáde pé olórí ìjọ ni tọ́jú àfa ọgbọ́dọ̀ gbọ́dọ̀ àwàyé nígbà wọn fẹ́ sọ̀rọ̀ mínísì ó nípa kọ́ọ̀dà mọ́dàwù mi káwé káwọ́mù odidi ìjọ ní jẹ́bẹ̀ ọwọ́ aláwọn mọ̀láwù ní ìjọ ni wọ́n sọ̀rọ̀ ẹjọ́ ṣe dáwà gbọ́dọ̀ mọ̀ pé ìjọ tó wọn fẹ́ darí kò yé ṣe ràn kan náà mọ̀láwù ọwọ́ àánú wọn aráàlú ọwọ́ àánú wọn mọ̀tàwọ̀sìtú náà ọwọ́ àánú wọn àwọn oníjẹ́ mọ̀láwù àwọn àṣìráàbù káwò àwọn abiyì inú ìjọ wọ̀lú àṣà òhù àtàwọn olówó inú wọn wọ́n sàdá òhù àtàwọn ọ̀gá inú wọn àwọn ni wọ́n jẹ́ mọ̀láwù bẹ́ẹ̀ bá níjọ tí wọ́n pọ̀ láàrin àwọn ìjọba bẹ́ẹ̀ ti dẹ́kun yẹn àwọn ọmọ jẹ́ mọ̀láwù láàrin wọn bí àwọn tó ń ṣe tó ń lẹ̀ bíi èmi náà lówó ju ìmáàmù lọ́nà ọ̀dà fẹ́mi ti di ìlúna àwọn tó ti jọ̀gá ní ẹsẹ̀ ńláńlá tó ẹgbẹ́ tó bá dé bí ọ́fíìsì náà lọ́kọ̀ máa ń jòkó báyìí wọ́n máa fẹ́ yí sórí fún un sórí kíkí ń ṣe ọ́fíìsì wọn náà ọbẹ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ mọ́tálásí àwọn mọ̀láwù ni bí àwọn ọba àwọn mọ̀láwù ni àwọn olóṣèlú ńláńlá àwọn mọ̀láwù ni àwọn aláàfin tó tọ́wọ́ ti jọ̀gá ní àwọn mọ̀láwù ni tẹ́ ẹ ráwọn eléyìí nínú dáwà ní báàbù lọ́tọ̀ ọ̀rọ̀ tí wọ́n yàtọ̀ àwọn yẹn gbogbo ànábì ọlọ́run ni wọ́n á dàpọ̀ bí wọ́n ti takà àwọn ànábì ọlọ́run ó ti di súnà bí wọ́n ti máa takà àwọn àbá àdánù àwọn ẹgbẹ́ mọ̀láwù ẹnu gbogbo tẹ̀síìrì àwọn tí kọ́ dìde sáwọn dùwàtù láyé àwọn akóńdáwà láyé àwọn tí a kọ́ dìde sí wọn àwọn mọ̀láwù ni àwọn àbíjì àwọn olówó àwọn ìyẹ̀dẹ̀ àkànnù jọ tí wọ́n wà nílò tí ṣe dáwà tẹ̀sí jíjẹ́ ọlọ́run wọn àwọn ní ọkọ̀ dìde lọ́lọ́run sọ pé faqala al-mala'u min qawmihi àwọn mọ̀láwù jọ Núhà àwọn ni wọ́n sọ̀rọ̀ ìṣẹ́ àwọn mọ̀láwù yẹn wọ́n máa ń wà mẹ́ta fún dáwà ìwà mẹ́ta ni wọ́n máa ń wù fún dáwà àkọ́kọ́ mu'adatu dáwà wọ́n máa ń sọ̀tà dáwà ọ̀tá pé ọmọ ìṣiṣẹ́ ọlọ́run sọ̀tà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì yatawallawna kíkọ́nà ni wọ́n káwọ́ ọmọ àti ìmọ̀lẹ̀ dáwà tí a bá fẹ́ dìde sá àpá àánú òjò àbẹ́fẹ́ dìde sá lẹ́yìn òun yóò pè èmi ò lè ṣí èmi ò lè ṣe kíni mo lè fi ṣe èlò lóní kò lè ṣe fèsì èmi lówó kí ṣe ẹja bá wà ó ní wà ní ìdíwọ̀n náà wò ìwé ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n ń wù hamilton kẹ́lí balẹ̀ tí wọ́n fi ṣe àbíyá àwọn ẹni akẹ́lẹ́ kí ṣe ìjọba pé kí ni ẹ̀yà fọ́nà ẹ̀yà dìde sí bí kí a máa kúrọ́ máa ẹni títí tí ọlọ́run kí a máa ṣe tí kò sókún kí a máa pa mí lẹ́mi jẹ́ ìṣẹ̀tẹ̀lẹ̀ sínú rẹ̀ ẹ lọ wọlé àkọ́kọ́ ẹ bá lọ sọ́dọ̀ sàbáyé àfẹ́sìn tí ọba máa sọ̀rọ̀ kò ní máa sọ̀rọ̀ náà làákàyà ara rẹ̀ yóò máa mẹ́rin wá nù kìtàbù ọlọ́run àti sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ bá lọ sọ́dọ̀ sàbáyé ẹ máa gbọ́ tọ́lọ́ wọn bá fi bẹ́ẹ̀ ọlọ́ni wa ma arsalna fi qaryatin min nadhir àwọn náà ààrán òjíṣẹ́ sílùú kan rí illa qala mutrafuha àfi kọjá nípa àwọn èèyàn ńláńlá bẹ̀ wọ́n máa sọ pé inna bima ursiltum bihi kafirun nítorí orí àdá àwọn màláwù náà ní jẹ́ mọ́tìrì fún wa àwọn tó ń ṣe àwọn ọlọ́lá ọlọ́rọ̀ wọ́n máa ń takà wá kò sí òṣìṣẹ́ kankan gbé ìdílé ló kan àfi káwọn mọ́tìrì fún wa kí wọ́n dìde sí pé inna bima ursiltum bihi kafirun nítorí wá àwọn ọgbà kí ni sí wọn wà kọ́ọ̀lù wọ́n máa sọ pé ní nánú àtìtàrù àmúwádà wà àwùdáàdà
àwọn ìṣẹ́gbẹ́ rẹ̀ alówó lọ́rọ̀ àwọn ìṣẹ́gbẹ́ rẹ̀ àwọn ọmọ wa ẹgbẹ́ rẹ̀ àwọn ọmọ tá a bí gẹ́gẹ́ tiẹ̀ abimọ alówó ní gbogbo nǹkan kí pọ́blẹ́mù àbá yìí ọlọ́ni wàmánìhanu bí mo àdàbí bó o sì kiri bá a ṣe ìyá kan ò lè jẹ wá ìjẹ́ àwọn àgbẹ̀ ìgbé wo falẹ̀balẹ̀ ẹ̀rí ọgbà àpapọ̀ ní ẹ̀ tí ṣe ikú lára àwọn àpá àwọn mọ́láwù ni olówó tó rí ṣe ọlọ́lá tó rí ṣe èèyàn pàtàkì tó rí ṣe bóyá onípò láwùjọ kọ́ ọ̀pá farabalẹ̀ fún àpá dáadáa rìsọ́ọ̀tì ọ̀rọ̀ rẹ̀ rí ikú ni lọ́wọ́ mi sọ pé ní àwọn mútàlá fún wa àwọn tó rí ṣe wọ́n máa sọ̀rọ̀ pé ní iná bímá olùsíntún bìí káfíìrù náà nítorí omi àgbà nánú àfitárù àmúwálà wa àwòlàdà àwa lówó àti bímọ wà má dánù bí mo àdàbí na ìyàpò lè jẹ wá. sẹ́mà ọlọ́kọ́ sànú nínú tí máa mú yàn yẹ àlàlẹ́gẹ̀dẹ̀ owó jẹ́ nàbà wà. tọ́lọ̀ bí ní iná ìsánà làyẹ̀tẹ̀ká àràlá òsítàbìnà ọmọ ìyá máa yà kọ́ọ̀tù sí ní tí máa tẹ́lẹ̀ lówó sí. ẹ̀wọ̀n òbí àkọ́ ní pọ́blẹ́mù òun ti ṣe ìyẹ̀wò lè jẹ́ òun lè jọ́ mọ́ òun ṣe bọ́lá òun ni kó wọ́n fi inú kótó fún un lówó. ẹ̀rí wọn nù alẹ́ sọ́lọ́ fẹ́ràn ẹ̀ ló ṣe lọ́dọ̀ sí wọ́n tó pèlè lápá ọlọ́wọ́n afẹ́ràn ẹ̀ ní àtiwọ́ ìwọ ẹbí àmà ayẹ́kọ́ sí ayẹ́kọ́ bá lọ́sọ̀ wẹ̀. ó ti bìlífù nínú owó ó bìlífù nínú ọlá ọkọ̀ kabalẹ̀ sí kọ́tọ́ wà irú àwọn ti jẹ́ wàlá òun ni. ẹ lọ wòjọ́ Ànábì Nuh alayhi salatu ayẹ́ká tó lọ́wọ́ inú ni. àbí sọ́tùlà àwọn àfọ̀mọ́ wa ọlọ́ni wàlàkọ́ni àtúndínlẹ́ náà wà ní ilé akọ́bì yìí àwọn ọlọ́run náà àtijọ́ rẹ̀ faqala Yaqub ìjọ náà àsọfẹ́yìn ìjọ mi u'budullaha ẹ lọ́ọ́ sí lọ́wọ́ máa lakum min ilahin ghayruhu kọ̀ yẹ kẹ́ fẹ́ràn mi ẹ̀sìn lọ́jọ́ lọ́wọ́ ìdí àpapọ̀ àlékún àdáàbà yóò bẹ̀rẹ̀ àbí ẹ̀rú bà mí fún yín kọ́lọ̀ mọ́ fi àlùkí àmà jẹ́ yín faqala al-mala'u min qawmihi kí làwọn àjọ rẹ̀ wí àwọn èèyàn mọ́láwù ń jọ rẹ̀ àwọn mọ́láwù àwọn èèyàn lára ń jọ rẹ̀ kí ni wọ́n wí fún náà wọ́n ní inna la naraka fi dalal àríjọ gbádùn kan sí ọ́. lórí náà nínú ẹ̀fọn wọn ni wọ́n dá apá wọn àwọn lówó àwọn níṣẹ́ kọ̀ wá dá fún wọn àmì tu wọn alayhi salatu wassalam. àwọn mọ́láwù Kùrẹ́ṣì àwọn wọ́n jẹ́ mọ́láwù Kùrẹ́ṣì ẹ máa gbọ́ tí wọ́n fi fà Ànábì wa Muhammad. wọ́n ní wàhálìkù ọlọ́ni wàhálìkù ọjọ́ wọn lójú àjà àwọn mọ́bìrì mìíràn pé pàtà àrà yẹn sí wọn tí ó wà á kìlọ̀ fún wọn ara wọn náà lára sí wọn wà kọ́ọ̀lẹ̀ káfíìrún àwọn tẹ̀lé wọn sọ pé ní hádà sáàyò kàdá ẹni wọn sí wàyí olóògùn ni ògùnrán ni àjà àlẹ́ àtàyílá àwọn àhídá ìwọ Muhammad ṣe ń tọ́ sọ fún wa ní pé gbogbo tàbí àfẹ́sìn tàbí yìí ọ̀fẹ́ ká sì máa ká máa sin ọlọ́run ọbẹ̀ ẹ̀yọ̀ kan lọ́sọ inna hádà làṣẹ ìjà nítorí sọ yìí nǹkan tó ṣe wọ́n lè mọ̀ ní wà nǹkan lápá ìmọ̀láwù mímẹ́ni mímọ́ ẹ̀ka ọmọ ọmọ sọ̀rọ̀ bọ̀ kò tí ì dàpọ̀ mọ́láwù. ó ní wà kọ́lẹ̀ káfíìrù àwọn ìbílí àárín wọn wọ́n sọ pé ní inna hádà làṣáyọ̀rọ̀ kàdá pé Muhammad